Igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí sẹ́nẹ́tọ̀ Kashim Shettima ó mà ti tú àṣírí, ó sì ti fi ọ̀pọ̀ ọ̀rọ̀, ó ti fọgbọ́n fọ̀pọ̀ ọ̀rọ̀, ó ti fi gbá igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lọ́dún tó kọjá. Ìyẹn Alhaji Atiku Abubakar ó mà ti fọgbọ́n sọ̀kò ọ̀rọ̀ sí bàbá náà pẹ̀lú bó ṣe jẹ́ kó di mọ̀ pé aláìmoore ni Atiku, àti wípé nígbà tí òjò ẹ̀sìn ń pa nínú PDP abẹ́ ọ̀mbrẹ́là abẹ́ ilé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sá wa lọ́dún náà lọ́hùn-ún. Níbo ni Kashim Shettima ti sọ̀rọ̀ yìí? Ní ìlú Adó Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì ló ti sọ̀rọ̀ yìí lọ́jọ́bọ̀, ìyẹn ọjọ́ Thursday tí í ṣe ọjọ́ kẹfà oṣù kẹfà tí a wà yìí, lásìkò tó lọ bá gómìnà Abíọ́dún Oyèbánjí ti ìpínlẹ̀ Èkìtì ṣe aṣọ lójú eégún àwọn àkànṣe iṣẹ́ kan tó ṣe sí ìpínlẹ̀ Èkìtì. Nígbà tó ń sọ̀rọ̀, Kashim Shettima ní òun fẹ́ tú àṣírí lórí tó sọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu di ààrẹ orílẹ̀-èdè yìí. Ó ní inú oore Tinubu ló sọ di ààrẹ o. Ó ní gbogbo àwọn iṣẹ́ rere tí Tinubu tún ń ṣe lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn láì tiẹ̀ tí lálàpọ̀n yóò gbégbá rẹ̀, olóhùn ló jẹ́ kí ó di ààrẹ lórílẹ̀-èdè yìí báyìí o. Ó ní ọ̀pọ̀ àwọn èèyàn ńláńlá lórílẹ̀-èdè yìí ní Tinubu ti ṣe oore ńlá fún, tó sì ní lásìkò ètò ìdìbò tó kọjá àwọn náà wá ń san oore fún. Ó ní ká wò fún bí àpẹẹrẹ Àtíkù tó ń gbógun ti Tinubu lẹ́ni ó láláìmoore ni. Ó ní nígbà tí ìyà ń jẹnu ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n fi kòbókò tí wọ́n fi lù jáde tí wọ́n ro ọ̀jọ̀ ẹ̀sìn lé lórí, ó lábẹ́ ọ̀mbrẹ́là Tinubu ló mà sáwà. Ó ní ilé Tinubu ní Bọ́dílọ̀n tó wà lágbègbè Èkó yìí ní ìpínlẹ̀ Èkó ní Àtíkù gbọ̀n jìnnìjìnnì wà. Ó ní Tinubu fà á mọ́ra, ó daṣọ bò ó, ó nu omijé ẹ̀nù, ó ló sì sọ ọ́ di èèyàn padà. Kódà ó ní Tinubu ló tó fún un ní tíkẹ́ẹ̀tì ààrẹ ẹgbẹ́ òṣèlú ẹ̀yún ACN nígbà náà, tó sì ní báyìí Àtíkù ó ti yà aláìmoore o. Ó láti kú nìkan kọ́ ló ràn lọ́wọ́. Ó ní bó tilẹ̀ jẹ́ pé eléyìí ò yà aláìmoore, ìyún Nuhu Ribadu tó jẹ́ olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè báyìí, National Security Adviser. Ó ní nígbà tí òun náà tó nílò ìrànlọ́wọ́, tó nílò ẹni tí yóò ṣe ìrànlọ́wọ́ fún un, ó lọ́dọ̀ Tinubu ní Bọ́dílọ̀n ní Ìkòyí lẹ́kọ̀ọ́ ló sáwà. Ó ní Tinubu tẹ́wọ́ gbà, kò wò pé kì í ṣe Yorùbá, kò wò pé jẹ́ Fúlàní, olùtẹ́wọ́ gbà, ó sì tó fún un náà ní tíkẹ́ẹ̀tì ààrẹ ẹgbẹ́ òṣèlú ACN ẹ̀. Kashim Shettima wà ní gbogbo àwọn inú oore Tinubu yìí àti àwọn èèyàn ńláńlá tó ti ràn lọ́wọ́ ló padà ṣiṣẹ́ fún un, tó sì jẹ́ kó di ààrẹ orílẹ̀-èdè yìí.